Ọlọ́run mi ò béèrè fún tó pọ̀, jọ̀wọ́ má sì jẹ́ kí asthma yóò fọṣẹ yé mi. Hello, Anna lórúkọ mi. Mo dẹ̀ mọ̀ pé o ti mọ̀ náà tẹ́lẹ̀. Ọlọ́ṣẹ̀ ni wọ́n kínní àgbà tó padà fọṣẹ yé mi. God have mercy upon us. Elijah lórúkọ mi, èmi lọ́mọ wọn ní Ìwòlódù Ọba. Elijah, gbogbo lẹ́tà 37 tó fi ránṣẹ́ sí mi, gbogbo ẹ̀ pátápátá ni mo rí o. Ọlọ́ṣẹ̀ làwọn pípì ṣá, mi mọ̀ pé gbogbo náà máa fi jíṣẹ́. Mo lérò pé ìyẹn dára kì í ṣe tí kò dára rárá. Mi ò tí ì lè sọ, àmọ́ ìwà rẹ̀ yìí yàtọ̀ sí ti gbogbo àwọn ọkùnrin yòókù. Irọ́. Asthma mi ló fà á bó ṣe máa ń ṣe mí nìyẹn tí n bá ti wà níwájú ọmọ. Tó bá ti wà níbo? Òwe orí 21 ẹsẹ̀ 3 sọ pé má ṣe fi agbára rẹ fún obìnrin tàbí ọ̀nà rẹ fún àwọn tó lè ba iye ọba jẹ́. Ṣé pé mo ní agbára láti lè bá iye ọba jẹ́? Mo mọ̀ wípé o ní agbára náà. Àmọ́ ìmí ṣe àwọn tó máa ń gbé bèlè kiri, mo kàn ní kí n yà kí ẹni. Wò ó, àbáyé ọba jẹ́ nílò láti máa lọ lé báyìí. Ṣé mo tún máa rí ẹ? Ṣé a tún máa rí ẹ ní ibí? Ṣé ó wù ẹ́ láti rí mi lẹ́ẹ̀kan sí ni? Dáadáa. Ohun tí mò ń sọ ni pé bẹ́ẹ̀ ni ilé Ọlọ́run lèyí àti pé ní iwájú Ọlọ́run ni orí ọ̀fẹ́ gbé wà àti ayọ̀ títí láéláé. Ó dáa, bóyá kó kúkú sí mi bí mo ṣe ń lọ sílé. Bàbá lókè ọmọ ẹ ṣé o. Tí mo fẹ́ múná jẹ sáré lọ gbé bíbélì mi.